fẹ́ yàwó lé girl yẹn kó dẹ̀ máa lo kọ́ńdọ̀mù níta, that's the only advice máa fún ẹ. Torí ìṣekúṣe ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Gbogbo ejò jíjẹ ni. Ó méjò kan lè yẹn ń jẹ ní Odunlade. Wọ́n máa ń gbé jẹ́ ìwà lóríṣiríṣi, but Adoni yìí ṣiṣẹ́ lọ́dọ̀ tèmi. O Eniola pákó ẹ̀ lọ wọ́kọ̀, you are still young. O ò lè wọnú ilé yìí. Màá wà lára àwọn blogger tó máa dúró tiẹ̀. Màá bẹ kúrú, màá bẹ̀rẹ̀ tọ́gbà. O ò lè wọlé yìí. Mo rí fídíò tẹ́ ẹ̀ circulate nípa Eniola Ajao àti personality ẹ̀. Of course, àti pẹ́tipẹ́ pé ń fẹ́. Ó lọ sí kíní bẹ́rẹ̀ bàbá Odunlade. Ó dì mọ́ ìyàwó ẹ̀, personality yẹn mo kọ́kọ́ fẹ́. Ó dì mọ́ ìyàwó ẹ̀ òkè. Ó jókòó. Ó mú pépà. Of course, bitterness wà lójú ẹ̀. Bitterness ó wà ní ojú ẹ̀. Wọ́n ní afẹ́nilọ́kọ kì í fojú orí wo ni. Tí ẹ bá rí di Eniola Ajao, ó like controversy gan. Ó máa wà in the midst of a controversy. Ó jẹ́ ẹnìkan tó believe pé ẹ̀kọ́ tó bá release any film, ó máa mú controversy dání. Ó máa mú controversy dání. Ẹyọ ọkùnrin tẹ́ máa dálẹ̀, apá yín ò lè kó. Kò sí tó bá Odunlade bá fẹ́, yín ò kan yín. Ló fẹ́ lọ gbọ́kọ lọ́kọ. Kò gbọ́kọ lọ́kọ. Kò sí nǹkan kan tí ń gbọ́kọ lọ́kọ. Àbẹ́yìn ọkùnrin ọkọ lọ́kọ wà. Wọ́n ti torí ẹnìkan dákó. Tó bá fẹ́, fine. Bí ó dẹ̀ fẹ́, fine. Ó fẹ́ gbọ́kọ ẹ̀ ní asun àjòkò ni. Asun àjòkò ni. But èmi ò rí mú ìwà mi ò rí Odunlade bí ẹni tó lè fẹ́ yàwó méjì, player ni. Bí ó kàn jẹ́ṣu Eniola Ajao bí oṣù méjì bí mílíọ̀nù kan tó yẹn dẹ̀ lọ fall in love pẹ̀lú ẹ̀. Ó ní bitterness to display. Torí a máa wò pé àjẹníyàwó ẹ̀ ní ìjà kí bọ̀bọ̀ yẹn in tó ṣẹlẹ̀ láàrin yẹn nìyẹn. But èmi ò rí Eniola, èmi ò rí mú ìwà Odunlade bí ẹni tó lè fẹ́ yàwó méjì torí background ẹ̀. Torí background tó ti wá bàbá wọn kò mi rò kò fẹ́ yàwó méjì. He's just a player. Ṣùgbọ́n Eniola jẹ́ nìkan tó jẹ́ wípé ó wà troublesome. You don't need to get closer to someone kó tó mọ ìwà wọn. You read their personality. Girl yẹn wà troublesome. Ó wà arrogant. Tí Odunlade bá fẹ́ ru girl yẹn, ó máa dalé ẹrù. Ara ẹ̀ ní personality tó ṣe báyìí, ó máa dalé ẹrù. Torí ó believe pé ìyàwó Odunlade to them, everybody kan sọ pé kò lajú, kò wà exposed. She's a beautiful girl with a beautiful stature. Mo rò pé tó ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn nìyẹn. My only advice ni wípé Nollywood àti Nollywood ò lè fẹ́ra wọn. Wọ́n máa ń dalé irú ni. They don't deponani themselves for years back. Of Odunlade gbogbo àwọn girls ní ló ń bá sùn. Odunlade wà promiscuous gan. Tó bá ti lóbò bá dé. Ó ń like òbùkún. Kò sẹ́ni tí ó lè dò. Bí ìgbà tó wọ́ọ̀sì jù náà àti Bello ò fi bẹ́ẹ̀. Òun náà máa ní tiẹ̀ o. Ọ̀tọ̀ Odunlade kò sí. Ó fẹ́ Fatia náà rí náà. Kò sẹ́ni tó Odunlade ó lè dò. But girl yẹn ó bẹ́tà kó move on. Eniola Ajao wọ́kọ̀ mi. Because má sì torí pé ìyàwó Odunlade ò lágbájá. Christian like ni. Go take me care of her. You might mọ̀ pé no máa bí ẹ. Why did you come to that? To that party? Ó yẹ kó wá. Ìkú ṣe bẹ́ẹ̀ pé tó wọ̀. Ó supersede ìyàwó ilé. Kódà ìyàwó ilé ó fà ìgò research orí díẹ̀ ni. Ó sọ pé gẹ́gẹ́ kan jẹ́ irú ìyàwó téèyàn máa fi ń tọrọ fọkùnrin ni ìyàwó Odunlade. Full of endurance. Tó kọ́ mọ̀ pé ọkọ òun ṣèṣekúṣe ni. Bọ̀ kò fẹ́ kí lè òun dàrú. Tó ọmọ tó kọ́ ní láti ilé rẹ̀ ni. Eniola Ajao Parkwell. Torí ó ti fi hàn pé tí bọ̀bọ́ yẹn bá fi lè fẹ́ pẹ́rẹ́ wà mọ́ ọ̀nà ìyàwó ẹ̀ ṣeré ni. Ó ti prove in the public. Nítorí mi mọ̀ ìgbà tó wọ limelight gbogbo ẹ̀ lè báyìí. The same thing wọ́n ló kó Bobrisky sínú ìṣòro tó fi sákò Nàìjíríà lónìí. Ìwọ ni. Ìwọ ló wẹ̀ sóòsì ẹ̀sẹ̀ ta jẹ́jẹ́ lọ́mọlọ́mọ ń ṣe nǹkan ìtẹ́lẹ̀. Tí controversy bá dẹ̀ ti wà lórí èèyàn jù,
I have so many in Nollywood sọ pé wọn ò gbéṣẹ́ wọn wá rí. Wọ́n ti gbéṣẹ́ Fẹ́mi Bello yẹn, wọ́n máa ń gbéṣẹ́ yẹn wá lórí yàndì náà ni. Tíbọ̀. Wọ́n àdẹ̀ lè sọ pé controversy torí wọ́n ti sọ fún wa pé bá a ṣe ń dóra wa nínú Nollywood ni pé wọn làwọn máa ń dóra wọn. So but àwọn kan wà kí ni ò ní controversy náà. Bọ̀bọ̀ tó kọlà yẹn tẹ́ dárúkọ ìyàwó ẹ̀ lánàá yẹn tó ló máa ń fíìmù ẹ̀ máa ń fọ́ nìkan. Àwọn kan wà tí wọ́n gbé controversy wà. They mind their lane. Even nǹkan bọ̀bọ̀ yìí kí ló kọ ọmọ mi tó ní village yẹn. Ẹgbà tí ń dé mi ìrántí nǹkan mọ́. Okay, they are both Capricorn, sex freak ni wọ́n. Ọlọ́run bá wọn yanjú ẹ̀ o. Ẹ rán mi létí ọmọ mi tí máa ti gidi báyìí tí ń jẹ́ tó ní village theatre. Tó ní theatre village. Ibrahim Shatta. Wọ́n gbé controversy ẹ̀ wá rí. Controversy náà ni bye. So you mean they count as controversy? Kò sí ibùkún àwọn tó jẹ́ Hollywood l'Amẹ́ríkà. Bye ló máa ń dàwárí dì wọ́n rú. Gbogbo wọn ló fẹ́ dó Nollywood, gbogbo wọn ló fẹ́ dó kìíní. So because kábí ó tiẹ̀ fẹ́ lóòótọ́ tó bá display manners á já ayẹ̀kínẹ́ thank you. Tó bá display manners tó kò respect girl yẹn náà. Kí ló ń bi nínú bẹ́ẹ̀ yẹn? Tó yá èmi náà mo wo kíní yẹn tẹ́ẹ̀mẹ́ta mọ́tàwọn èèyàn sọ. Kì í ṣe tó lè fẹ́. Má jẹ́ kó dalé ẹrú. Ibùkún tó bá fẹ́ yàwó lé ìyàwó ẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ni. Odunlade tó bá fẹ́ yàwó lé girl yẹn tí ò dé lọ́wọ́ bó ṣe ń jáde tó pé gbogbo wọn pariwo ẹ kó tún ti dó wa o Odunlade ti dó wa o dídó yìí ni tó wà promiscuous o láìkó òbò gan kò yọ ẹ lẹ́nu kò dẹ̀ ṣe yàwó aláfíkà kì í ṣàyàwó apẹpẹ yẹn má fẹ́ yàwó lé girl yẹn kó dẹ̀ máa lo kọ́ńdọ̀mù níta that's the only advice máa fún ẹ tó ń ṣekúṣe ti pọ̀ jù gbogbo ejò jíjẹ ni ó méjò kan lè yẹn ń jẹ ní Odunlade wọ́n máa ń gbéjẹ́ ìwà lóríṣiríṣi bọ̀tá adóní yìí ṣiṣẹ́ lọ́dọ̀ tèmi aya yín ni ẹ kìlọ̀ fún so Eniola pàkó ẹ lọ wọ́kọ̀ you are still young ó lè wọnú lẹ́yìn màá wà lára àwọn blogger tó máa dúró tiẹ̀ máa bẹ kúrú máa bẹ̀rẹ̀ tọ́gbà ó lè wọ lẹ́yìn dúró tí already búlì ìyàwó lé Odunlade ó lè wọ bẹ̀rẹ̀ so case closed.